Congratulations to you, sir. Venerable Superior Evangelist Martins Jacob Webb, aka Baba Confirm International One. Ọlọ́jọ́ bí òní, ẹ mọ̀ kú oríire. Every 15th of February, speak about this our lovely father, caring and humble father, amazing and generous. Baba Dada, Baba onínú mímọ́, oníwà pẹ̀lẹ́. Happy birthday to you, sir. Ẹ ò ní fẹ́lẹ́ ìdágbére fàyè o. The founder and the CEO of Anu Oluwapo Honora Foundation. More good life, sir. Ẹ ó dàgbà, ẹ ó dògbó, ẹ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. More and many years to celebrate in Jesus' name. Gbogbo Anu Oluwapo Honora Foundation wọ́n celebrate yín o. Gbogbo chapters pátápátá wọ́n celebrate yín. Gbogbo àwọn governors pátápátá wọ́n sọ pé igbó ọdún báyìí ìṣẹ́jú kan ni. We all celebrate you, sir. Baba Confirm International One. For such a wonderful father. You are indeed a father. Wishing you long life and prosperity. In good health and wealth. God bless your new age in Jesus' name. God bless Baba Confirm International One. Congratulations to you once again. Ẹ kú oríire o. Ẹ ṣeun o, ẹ ṣe gan mo tún wá ní àárọ̀ yìí àbí ọ̀sán yìí mo wá tó lè jẹ́ pé mo kàn fẹ́ dúpẹ́ ni nítorí pé ẹni tó ń bá ṣe olóore tí ò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rú ni tí mi ò bá dẹ̀ wá tí mi ò wá dúpẹ́ àwọn èèyàn tó jẹ́ bí àwọn èèyàn mi wọ́n máa bínú mi ò dẹ̀ ní fẹ́ pé kán bínú sí mi ò fẹ́ pé kán bínú sí mi ìdí tí mi ò nígbà pé kán bínú sí mi ni pé màá bẹ̀bẹ̀ ni ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ kan fún ṣẹ́rí gbogbo àwọn obìnrin wọ̀nyí tó dẹ̀ jẹ́ wípé ó wà ló péjì mi yìí gbogbo pátápátá ni ìyàwó mi wọ́n ṣe wonderful wọ́n ṣe wonderful o wọ́n ṣe wonderful ó dàbí ìbàrí ni ó ga jù èmi ò lè sọ iṣẹ́ tí àwọn arábí yẹn ṣe ní àná yẹn ó lágbára jù ẹjọ́ tí ẹ bá dé wà ń bí ẹjọ́ torí tọlọ́run mo fẹ́ kẹ́ bá mi ṣí aṣọ yìí ẹ bá mi ṣí ẹ mo fẹ́ dúpẹ́ ni mo fẹ́ dúpẹ́ mo fẹ́ dúpẹ́ nítorí wípé àwọn míì wà tó dẹ̀ jẹ́ wípé ó jẹ́ ní àwọn èèyàn mi tó dẹ̀ jẹ́ wípé bóyá ó gbàgbé ni o kò yé mi n ò pè mí fún bí birthday mi pàápàá síbẹ̀síbẹ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ wọn ìyá mi kan náà pàápàá wà ní ìsìnbáyìí tó fi mẹ́sẹ̀gì ó send mẹ́sẹ̀gì sí mi ó bínú mo dẹ̀ gbọ́dọ̀ bẹ̀ ìyàwó mi àgbà jọ̀ọ́ má bínú ìyàwó mi àgbà ẹ má bínú ẹjọ́ torítọ lọ́hùn nítorí ṣẹ́rí wáyìn ló máa ń tà ó máa ń ta wáyìn ìyá oníwáyìn ni ìyá mi oníwáyìn ni ó ti bínú sí mi ó ní pé gbogbo àwọn èèyàn ni mo post nǹkan wọn mo post ẹ mo tún fi sórí status mi ṣẹ́rí ẹjọ́ torítọ Ọlọ́run ẹ̀bẹ̀ mi rè ẹ má bínú ẹ gba ẹ̀bẹ̀ mi ẹ gba ẹ̀bẹ̀ mi ẹ jọ̀ọ́ ẹ torí tọ lọ́rùn kì í ṣe pé mọ̀mọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kì í ṣe intentional so irú àwọn orin tó ṣe fún mi inú bí ó delete orin yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ló delete ẹ̀ tó send message sí mi tó bínú tó ń bá bínú pápá mi náà kò jẹ́ kí n bínú because èmi ni mo ń ṣe nǹkan wọ́n wá yẹ́ mi sí ni wọ́n wá yẹ́ mi sí ni but mi ò bínú rárá àtọ́ mo kàn ń bẹ̀ gbogbo yín pátápátá ni mo ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ rántí tẹ́ ẹ kí mi fún birthday mi àwọn míì pàápàá tó rẹ̀ jẹ́ wípé ẹ rántí síbẹ̀síbẹ̀ mo sọ sórí ṣóò tó báyìí àwọn míì sì gbàgbé tó rẹ̀ jẹ́ wípé n ò wá sí ṣóò yẹn Ọlọ́run mi ò dẹ̀ bínú sí wọn ìdí ni wípé ṣé ní oògùn wọn láti wá ó ṣeéṣe tó lè jẹ́ pé ààyè ò sí fún wọn ni mi ò lè parọ́ ó ṣeéṣe tó lè jẹ́ wípé wọ́n rò pé àjẹ́ kò ń kí bàbá yìí fún ọjọ́ bí ẹ̀ gbọ́ tó gbàgbé àwọn èèyàn
ṣe rí mo lọ sí báwo ló porúkọ Santos mi lánàá mo lọ wo àwọn èèyàn gidi tó sẹ́ndì nǹkan sí mi ní àná ó pọ̀ nínú ènìyàn mi tó bínú ní láìpẹ́ yìí mo kàn ń bẹ́ẹ̀ ni mo ní kó jọ kó má bínú mo pe báyìí kò gbé fóònù mi ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ má bínú gbogbo pátápátá ni mo bẹ̀ ẹ má bínú ohun tó rẹ̀ tún ṣẹlẹ̀ wípé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àánú Olúwa pọ̀ àánú Olúwa pọ̀ ọ̀nà àrà foundation ó ṣe gbùrùgbùrù méje yàyà mẹ́fà ó ṣe gbùrùgbùrù méje yàyà mẹ́fà bẹ́ẹ̀ ló ní mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn gọ́fúnà mi pátápátá gbogbo àwọn gọ́fúnà pátá ni mo dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn gọ́fúnà pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ wọn ìdí nítorí pé mo dúpẹ́ yẹn ni wípé ẹ ṣé gọ́fúnà Lagos State gọ́fúnà ẹ má bínú sí mi mo kàn fẹ́ pé ẹ máa kọ síbẹ̀ kẹ́ sọ fún ìyá tó bínú sí mi ní láìpẹ́ yìí wípé kó jọ kó má bínú sí mi because kìíní ìdùn ló fà tó fi sọ ó dùn ni wípé gbogbo nǹkan tó ń ṣe sí mi mo post mi sórí status mo post mi sí kinní kan mo tún gbé sí Facebook pé tòun ni mi ò ṣe bẹ́ẹ̀ fún ẹ má bínú yá mi ẹ má bínú ẹ má bínú ẹ bá mi bẹ̀ fún mi pé mo ní kó má bínú kó má bínú ó tó láti bínú nítorí pé ó fọkàn sí wípé òun bá mi yayọ̀ ni ó bá mi yayọ̀ ni wípé ẹ jẹ́ kí n ṣe nǹkan báyìí fún bàbá yìí ó dẹ̀ ṣe ó sẹ́ndì ẹ̀ mo dẹ̀ play ẹ̀ ní àná yẹn báyìí mo play kíní ẹ̀ mo play ẹ̀ nígbà tí mo play ẹ̀ tó pápá báyìí but pé kí n gbé sórí status mi àbí kí n ṣe kiri mi ò rántí wá bínú sí mi lẹ́nu ẹjọ́ o ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ follower mi ẹ bá mi bẹ̀ wọ́n o pé mo ní kó jọ kó má bínú o ọmọ ni mo jẹ́ sí ọmọ ni mo jẹ́ sí ọmọ ni mo jẹ́ sí kó jọ torí t'Ọlọ́run kó má bínú sí mi kó kà mí kún ọmọ àkọ́bí ẹ̀ wípé ọmọ òun ló hùwà tí ò dá yìí o lè bínú sí but ẹ má bínú kó pọ̀ jù ẹ kàn bínú díẹ̀ chíún ẹ kàn bínú chíún kó dẹ̀ yọ kúrò ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú mo tún bẹ̀ lẹ́ẹ̀kan sí mo sì fìlà fún ẹ o ẹ má bínú ìyá oníwáyìn mi wò wáyìn mo fẹ́ kó fi ẹyọ kan kó fi ránṣẹ́ sí mi ohun kan tó ṣẹlẹ̀ lánàá tí màá sọ fún yín mi ò mọ̀ wípé àwọn èèyàn láìkì mi tó tó yìí nǹkan kan ṣẹlẹ̀ lánàá yẹn tí mi ò bá sọ fún yín kò ní dáa mo gbọ́dọ̀ sọ bọ́ì tó jẹ́ bíi media man mi ní àná onídàdí mo fẹ́ pè ẹ́ lórí fídíò ẹ ṣé my governor God bless you mo appreciate yín gan ni mo appreciate yín Lagos State governor kíní gbogbo chapter pátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín adviser mi mo dúpẹ́ Múyìwá mo dúpẹ́ ọpẹ́ mi ò tí ì tán tí n bá dúpẹ́ àbí tí mo dúpẹ́ fún dídí ọ̀sẹ̀ kan kò tí ì tó tí mo dúpẹ́
fún dídí ọ̀sẹ̀ kan kò tó. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àǹtí mi, ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi, ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi, ẹlẹ́bí mi, ẹ̀yin ìyá mi. Kò sí bó ṣe èèyàn máa ń rìn tó sọ pé òun mọ̀ ń rìn kó má fi ẹsẹ̀ kọ́. Kò sí bó ṣe èèyàn máa mọ̀ ń rìn kó má fẹsẹ̀ kọ́. Nítorí pé ọ̀pọ̀ ẹlòmíì tí mi ò rò pé ó máa wá sí birthday mi láti sọ fún mi pé bàbá mo ṣe birthday yìí pẹ̀lú ẹ̀. Àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé mo ń retí pàápàá pé irọ́ ni, kò lè ṣe kó má pè mí, kò dẹ̀ lè ṣe kó má fi mẹ́sẹ̀jì lẹ̀ fún mi, àwọn èèyàn pàápàá ò wá pè mí rárá. Àwa igun àmọ́ ń kọrin kan, àwa ẹ̀yàn àfọ̀bọ̀ èèyàn tó nà gbẹ̀tọ́ nùtẹ́wẹ̀ wíìdó gbóràn kanra wáyà, àwa ẹ̀yàn àfọ̀ ètẹ́wẹ̀ wíìdó gbóràn sí kan wáyà, àwa ẹ̀yàn àfọ̀bọ̀ èèyàn tó nù gbẹ̀tọ́. Ó mọ nǹkan tó hábù tí mo fi sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nísìnyí wípé bó ṣe inú mi dùn tó, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ń bí ẹ share ẹ̀. Mo busy gan o, but show tí mò ń ṣe yìí wà very important kí n lè fi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá tí ẹ wá sórí show lórí Facebook ni o, TikTok ni o, lórí Instagram ni o, lórí gbogbo ẹ̀ pátápátá. On kàn send message lọ́tún lósì ni, àwọn míì pàápàá bá ó send message ó ní n ò nídìí láti pè mí kó ń ṣe kí ni. Ẹ ṣé gan, thank you so much, thank you. On wá sórí show yẹn, ó send message sí mi. Mo ní ọmọ mi tí mò ń sọ̀rọ̀ yìí sẹ́, ọmọ yẹn ó jọ mi lójú. Ọmọ yẹn jọ mi lójú. Kí ni nǹkan tó ṣe tó fi jọ mi lójú? Òun ni wípé ọmọ yẹn ò sọ nǹkan kan fún mi, ó lọ ṣe píṣọ̀ kan, píṣọ̀ yẹn ó ṣe mo rí píṣọ̀ máa wà ń sìn náà o. Ẹ jẹ́ kí n lọ wo píṣọ̀ yẹn, ọmọ yẹn ó pè àwọn èèyàn, ẹ̀rí píṣọ̀ tí ọmọ yẹn ṣe fún mi ni ó ṣe fírèmù ẹ̀, ọmọ yẹn ṣe fírèmù píṣọ̀ yìí, ó kó àwọn èèyàn jọ. Ẹ ṣé gan, ọmọ kékeré ni o. Gbogbo ẹ̀ tẹ́ jẹ́ Àánú Olúwapọ̀ Ọ̀nàrà Foundation ẹ máa mú bọ́ọ̀ yẹn ó lọ kó àwọn ènìyàn jọ, ó kó àwọn ènìyàn jọ ó wà lọ ra drink ní òun play music tó ń ṣe fọ́tò mi ńlá tó ń ṣe báyìí tó gbé sílẹ̀, ó fi sí frame tó fi síbẹ̀.
ó ní dáàdi mo fẹ́ pẹ̀ lórí fídíò mo fẹ́ kó wo nǹkan tí mo ń ṣe fún yín. àwọn ìyá àgbàlagbà àti ìyá ẹ̀ náà gbogbo ló wà níbẹ̀ tó ń pàtẹ́wọ́ tó ń kí mi pé happy birthday happy birthday. mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo rí kiri báyìí mo ní ọmọ ẹjọ́ send account number sí mi kíákíá ó send account number sí mi mo dẹ̀ fún ní 40,000 nígbà tí mo fún lówó yẹn mi ò mọ̀ lára àtọ̀ mo fún ní 40,000 mo ní ẹjọ́ torí tọlọ́run àwọn díríǹkì tó ra ìtúlọ̀ ra sí ẹ̀jẹ̀ kan mú ọmọ yẹn jọ mi lójú ó ṣó ìfẹ́ sí mi ìfẹ́ tó ṣó sí mi yẹn ó fi hàn wípé ọmọ yẹn ọmọ dáadáa ló máa jẹ́. ọmọ yẹn ṣó ìfẹ́ ó ṣó sí mi mi ò lè parọ́. ọmọ yẹn ṣó ìfẹ́ òtítọ́ ó ṣó ìfẹ́ òtítọ́ ó ṣó sí mi ó fi hàn wípé ọmọ yẹn tí n bá fa ọwọ́ ẹ̀ sókè ó máa dìde. àwọn èèyàn ń pè mí lóríṣiríṣi mi ò lè parọ́ orí mi wú mo ní kí ni mo ṣe tó le tó yìí. ẹ bá mi ṣe aṣọ yìí ẹjọ ẹ bá mi ṣe ẹ ìrẹ tó lè jẹ́ pé Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ tó dẹ̀ mọ̀ wípé o wà lórí ṣó yìí pẹ̀lú mi ẹ bá mi ṣe ẹ. mo kàn fẹ́ wípé ẹ bá mi ṣe aṣọ yìí ẹ bá mi ṣe ẹjọ torí tọlọ́run ẹ bá mi ṣe ẹ. ṣé o mọ̀ pé ọmọ yẹn tí ọmọ yẹn ni mo sọ yẹn ìyí tó ṣe fún mi nílùú mi ńkọ́ ẹ ṣe gọ́mà bó ṣe love mi èmi náà love ẹ tó fún mi flower àwọn American òun ló máa ń sọ bẹ́ẹ̀ ó ní give me my flower now kì í ṣe wípé nígbà tí ènìyàn bá kú normal lọ ń bẹ̀rẹ̀ sí ní sunkún normal lọ ń ṣe GoFundMe nígbà tí o wà láàyè nígbà tí a wà láàyè yìí kí ni nǹkan tó o ṣe gangan fún mi. Bíbélì sọ̀rọ̀ kan fún wa ó nígbà tí ebi ń pa mí ẹ fún mi lóúnjẹ jẹ nígbà tó rẹ̀ jẹ́ wípé mi ò ní aṣọ ẹ daṣọ bò mí. a máa ń ṣe mistake ẹyọ kan máa dẹ̀ sọ mistake máa ṣe fún ẹ̀sìn máa sọ fún gbogbo àǹsìn mistake ni wípé bí ènìyàn bá ń ṣe àìsàn àbí tí nǹkan kan bá ń ṣe àbí tó bá wà bí pé òkè náà ó ti wà ní ipò wípé dùbúlẹ̀ àìsàn ló wà tó bá béèrè ìrànlọ́wọ́ a ò kì í ṣe fún un. ẹ jọ̀ọ́ mo fẹ́ ká ẹ fetí sí ọ̀rọ̀ tí mo ń sọ dáadáa o bí ènìyàn bá sick tó wà ní hospital tí a bá sọ pé òkè náà ẹni tó wà ní hospital yìí ó nídìí ìrànlọ́wọ́ ẹlòmíì rí owó títí tó lè jẹ́ pé ó lọ store ẹ̀ sí storage ẹnìyẹn dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tó ń sick tó nídìí owó láti rí ìwòsàn a ò kì í ṣe fún un àmọ́ nígbà tó dẹ̀ jẹ́ pé ó bá dákẹ́ báyìí a máa dúró pòkè ẹ fún ní 2 million
ẹ fún ní 5 million ṣé nígbà tó wà láyé ṣe fún wọn. màá fẹ́ kẹ́ tún bọ̀ rẹ̀ dáadáa o. ìyá mi láti Kálì, ìyá alájẹ tó dáa, ìyá alájẹ ẹkú ṣó àná, mo wá sórí ṣó ẹ lánàá àmú mi ò pẹ́, ìyá alájẹ tó dáa jù, mo wá sí ṣó ẹ lánàá àmú mi ò pẹ́ lórí ṣó yẹn. ìwà tí a ní tí a mọ̀ wípé ìwà yẹn kò dáa, báwo la ti fẹ́ change ìwà yẹn? ẹ ṣe yàlájẹ mi, yàlájẹ tó gba ìjù, ẹ bá mi share. God bless you. I love you. I love you with your family, with your husband. I love you. You are very good sister, very very good sister from Cali. lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ò fẹ́ gbàgbé ọ̀rọ̀ yẹn, ẹ bá mi ṣe aṣọ yìí. ó ṣeé ṣe tó lè jẹ́ pé mo tún lè bá ẹnu ba irú ṣó yìí nígbà míì tí mi ò bá bá ẹnu ba ṣó yìí, kẹ́ ẹ gbà wípé lóòótọ́ ọ̀rọ̀ tí mo ń sọ òtítọ́ ni. àwa ọmọ Áfíríkà a mọ bó ṣe àmọ́ máa ń tọ́jú àwọn tó dẹ̀ jẹ́ wípé ó kù díẹ̀ káàtó fún, a ò mọ̀ ṣe. bí ènìyàn tó bá ṣe ẹ ṣe ìyá mi ọlọ́pàá, ẹ bá mi ṣe ẹ ṣe wọn àná gan, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣe gan, ẹ ṣe o, thank you so much, mo appreciate yín, mo appreciate yín gan ni, thank you so much, thank you again, thank you my sister. ẹ má wọrí, gbogbo àdì ṣíṣe ẹ ṣe gan, thank you so much, thank you. ó jẹ́ kí àwa tá a jẹ́ èèyàn dúdú ẹ jẹ́ ká change. àwa ènìyàn dúdú mo fẹ́ pé ká change. àwa ènìyàn dúdú o, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jẹ́ ká change. ẹ bá mi ṣe aṣọ yìí, kẹ́ẹ̀dẹ̀ máa tẹ love, kẹ́ẹ̀ máa tẹ like, ẹ máa tẹ love, kẹ́ẹ̀ máa tẹ like, ẹ máa tẹ love, kẹ́ẹ̀ máa tẹ like, ẹ jẹ́ kó lọ. mo fẹ́ kí show yìí kó lọ viral gan, mo fẹ́ kí show yìí kó lọ viral, nítorí wípé ọ̀rọ̀ tí mo bá wá yìí ọ̀rọ̀ tó rẹ̀ jẹ́ pé ó máa fún ẹ ní àǹfààní, ó máa fún èmi náà ní àǹfààní, ó ní ọ̀rọ̀ tí mo bá wá yìí. ìwà yẹn tí a ní ìwà yẹn ò dáa rárá, ìwà yẹn kò dáa. bí ọ̀rẹ́ lẹ pé o, ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ dáadáa, ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ dáadáa. ní ẹ máa tẹ love, kẹ́ máa tẹ like, ẹ máa tẹ love, kẹ́ máa tẹ like, nítorí pé àwọn ní flag wọ́n ti ń flag ẹ̀, ẹ má jẹ́ kán flag show yìí, ẹ má jẹ́ kán flag ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán flag ẹ̀, ẹ máa bá mi tẹ love, kẹ́ máa tẹ like, ẹ máa tẹ love, kẹ́ máa tẹ like. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn alágbára wọ́n máa flag ẹ̀. so lórí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín, àwa ènìyàn dúdú, àwa tá a dúdú, tá a jẹ́ dúdú ènìyàn, ẹ má jẹ́ kí ìwà wa kó dúdú, kí inú wa náà pàápàá kó dúdú. ẹ má jẹ́ kí ìwà wa kó dúdú, kí inú wa náà kó dúdú.
know to give your neighbor. Ẹ kọ́ bó ṣe máa ń fúnyàn ní nǹkan. Ẹ kọ́ bó ṣe máa ń fi nǹkan tọrẹ. Ẹ kọ́ bó ṣe máa ń tọ́jú ẹni tó lè pé ìyà ń jẹ. Ẹ kọ́ bó ṣe máa ń tọ́jú àwọn tó jẹ́ bí opó. Ẹ kọ́ bó ṣe máa ń tọ́jú àwọn tó lè jẹ́ pé ó ṣe aláìní. Má sọ pé kẹ́nà mo ti ní owó yẹn, oh no, mi ò ní owó tó pọ̀. Owó tó pọ̀ ni màá ní kí n tó tọ́jú àwọn tó jẹ́ bí opó wọ̀nyí. Kò ní ìdí pé ṣẹ́dí ẹ̀jẹ̀ kí n sọ fún yín, ẹni tó wà ní mánéjà tó sọ pé òun ò ní dáadáa mẹ́wàá pé nígbà tó ń bá di dàrẹ́tọ̀, tó bá di dàrẹ́tọ̀ náà pápá kò ní dá o. Ẹ máa bá mi ṣe, ẹ máa bá mi ṣe, ẹ máa bá mi ṣe ẹjọ́ torí t'Ọlọ́run. Ẹ máa bá mi ṣe. Mo mọ̀ pé àdúgbò mi tẹ́ ń gbé kò sí inú ń bẹ̀. Mo mọ̀ dáadáa wípé kò sí inú ń bẹ̀. Jẹnẹrétọ̀ náà pápá báyìí epo ti kán, kò sówó láti repo. Ẹlòmíì wà pápá báyìí oúnjẹ tó máa jẹ pápá báyìí kò sí lọ́wọ́ ẹ̀, kò tí ì rí tàárọ̀ jẹ ká tó sọ pé ti ọ̀sán, kò tí ì rí tọ̀sán kò rí jẹ ká tó sọ pé bóyá pé kò ti alẹ́. Ẹ máa lọ́fọ̀, ẹ máa lọ́fọ̀, ẹ máa lọ́fọ̀, ẹ máa lọ́fọ̀, ẹ máa lọ́fọ̀ ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ má jẹ́ kán flag ẹ̀. Ṣé gbọ́dọ̀ tí mo sọ fún sí ẹni tí ò tí ì rí jẹ ní àárọ̀ tó àwọn òyìnbó ń pè ní breakfast, kò tí ì ní breakfast, kò tí ì rí jẹ kẹ́ tó sọ pé ó máa jẹ lunch, lẹ́yìn lunch kẹ́ tó sọ pé bóyá pé ó máa jẹ talẹ́ dinner. Ìwọ ò jẹ tó lè jẹ pé ó sún ẹ, ìtókù báyìí ẹ gbé fún ajá wípé kí ajá kó jẹ. O ní ajá o lè sọ pé kí náà jẹ́ kí n kó sínú báwo ni pé trash, kí trash kó gbé lọ. Ṣé ní ìwà tó lè jẹ́ pé ó jẹ́ tí a níwọ̀n yìí, ìwà yẹn disturb yín tí ẹ̀dẹ̀ mọ̀ pé ìwà yẹn disturb yín. Mo fẹ́ pé kẹ́ máa mọ nǹkan fún èèyàn, ẹ mọ̀ bó ṣe máa ń tọrọ fún ènìyàn. Má sọ pé ó dìgbà tí n bá rí púpọ̀ kí n tó máa fún èèyàn. Má sọ pé nígbà tó lè jẹ́ pé báyìí ni o kí n tó máa fún ẹlòmíì pàápàá báyìí. Ẹ jẹ́ kí n sọ kankan fún ẹ. Obìnrin míì, ẹ jọ̀ọ́ mi ò sọ̀rọ̀ sí ẹ̀yin tẹ́ jẹ́ follower mi o. Obìnrin míì ó mọ̀ máa kúnlẹ̀ fún alàgbà chọ́ọ̀chì, á máa kúnlẹ̀ fún ṣóṣóṣóṣóṣó. Ẹ jọ̀ọ́ CEO kìnnì kan gbá kan awo kan, but ṣé o kúnlẹ̀ fún ọkọ tí wọ́n fẹ́ tó wà nílé ẹ̀? Ẹ bára yín sọ̀rọ̀. Ṣé ẹ kúnlẹ̀ fún ọkọ ẹ̀? Nítorí pé ohun tó bá béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ máa fún ẹ, àbí bẹ́ẹ̀ kọ́? But ẹ mọ̀ bó ṣe máa kúnlẹ̀ fún ọkọ ẹ̀ pé olówó orí mi o, olówó ní ẹni tí mo rí tí inú mi dùn, ẹni tó lè jẹ́ pé n bá pàdé ẹ̀ báyìí kò sí ọkùnrin àbí ọkùnrin tó dáa tó ọkùnrin ìyàwó ọkọ mi. Ẹ máa sá kẹ́ máa bá sọ̀rọ̀. Tẹ́ bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹni yẹn báyìí náà pàápàá tí ò bá kí ṣe ẹni tí orí ẹ̀ ò pé, tó jẹ́ ọkùnrin tí orí ẹ̀ ò pé, ó máa sọ pé no, ohun tí ìyàwó mi ṣe fún ẹ orí ẹ̀ máa wú, á fún ní nǹkan tó dáa. Wo tó bá di òru pàápàá báyìí nǹkan tó máa fún the way tó máa ṣiṣẹ́ ti ara ẹ̀ á tún yàtọ̀, nítorí pé ìyàwó yẹn báyìí ó ṣètọ́jú ọkọ ẹ̀. Ẹ̀yin tẹ́ wà bí tẹ́ ń wò mí, ẹ̀yin mélòó lẹ́ ń ṣètọ́jú ọkọ yín, tẹ́ ń kúnlẹ̀ fún ọkọ yín? Èlòmí máa fi abọ́ dish ńlá, ó máa fi dish nǹkan fún alàgbà church ẹ̀, àmọ́ ọkọ ẹ̀ báyìí ike ló máa fi fún lóúnjẹ jẹ. Á fi ike fún lóúnjẹ jẹ. Kò síyàn jẹ ní fọ́tò bó ṣe bá jókòó ló máa bára ẹ̀. Kò síyàn jẹ ní fọ́tò bó ṣe bá jókòó ló máa bára ẹ̀. Ṣe rí à ń sọ pé bóyá pé a máa ń wọ aṣọ funfun, we are be Christian. Àwọn míì pèrè àpò jẹ́ Christian tí inú ẹ̀ dẹ̀ dúdú gan, inú ẹ̀ dúdú débi wípé jàkó pàápàá funfun jùlọ. Èlòmíì bá yọ ọgbọ́n tó máa fi yí ẹni kejì ẹ̀ ṣubú kí òun kó lè jẹ́ pé kó dìde ló ń wà. Bọ́tẹ̀ jẹ́ kí n sọ fún yín, ẹni tó dẹ̀ jẹ́ pé ó fẹ́ sìnkú ẹ̀gbọ́n ẹ̀
tó sọ pé ẹ fi sí ìhòòhò kẹ́sìn níjọ́ tóun náà bá kú tó bá fẹ́ sí wọ́n lè sọ pé ẹ má fi aṣọ bò ó ẹ má gbèsè pé jù sí kòtò kẹ́sìn bẹ́ẹ̀ nítorí pé nǹkan tó o bá gbìn òun ló máa ká n tó bá gbìn ló máa ká ẹ mọ̀ bẹ́ẹ̀ ni n tó bá gbìn ló máa ká iṣẹ́ tó o bá ṣe ló máa bá ń bẹ̀ ẹ̀ ń ṣe o kó máa ba ẹni kejì ẹ̀ máa bà á jẹ́ ẹ̀ ń ṣe o kó máa sọ̀rọ̀ burúkú sí ẹni kejì ẹ̀ ẹ̀ ń ṣe o kó jẹ́ pé kó gbé ẹni kejì ẹ̀ ẹ̀gbẹ́ ṣubú kó sọ pé ìwọ máa dìde kó tó dé òkè yẹn ẹ̀ tún máa jábọ́ ni. kẹ́ tó dé òkè yẹn ẹ̀ tún jábọ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ìyá mi tí mo sọ lẹ́nìí tó pè mí tó bínú yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbẹ̀ wípé kó má bínú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí n bá fi ṣẹ̀ ẹ́ nítorí pé nǹkan tó lòun ṣe fún mi tó lè yẹ pé mi ò post ẹ̀ mi ò gbé sórí status ó bí nínú ẹ bá mi bẹ̀ fún mi ó bí nínú gan mo pè lẹ́ẹ̀mejì ó kọ́ọ̀tù fún mọ́ mi létí ni èmi ò dẹ̀ bínú èmi mo ṣe nǹkan bóyá mo fi ṣe nǹkan tí mo ṣe tí èmi náà pápá mi ò rántí tó bá jẹ́ pé mo rántí ni mo fi ọlọ́run fi ṣẹ̀rí wípé kò ní rí bẹ́ẹ̀ mo bẹ̀ ìyàwó níwáyìn má bínú mo fi ọlọ́run mo fi bẹ̀ ẹ́ mo fi ohun tí mò ń sìn mo fi bẹ̀ ẹ́ ẹ má bínú sí mi kò pè mí pàápàá ó fi voice message lẹ̀ fún mi mi ò dẹ̀ fẹ́ play voice message mi ò fẹ́ play ẹ̀ because mi ò gba àṣẹ lọ́dọ̀ ẹ̀ pé ṣé mo lè play ẹ̀ n ló happen tí mi ò fẹ́ play ẹ̀ but ẹ jọ̀ọ́ ẹ bá mi type ẹ̀ kó mọ̀ wípé mo bẹ̀ wọ́n wípé kó má bínú. àwọn gọ́fúnà dédé ní àná ohun kan tó ń ṣe fún mi orin tó ń ṣe fún mi báyìí mi ò mọ̀ bó ṣe fẹ́ ṣe mo post orin yẹn títí lẹ́ fi mọ́nì Lagos State governor mo post orin yẹn mo post ẹ̀ títí lẹ́ fi mọ́nì because inú mi dùn púpọ̀ jù mi ò béèrè owó lọ́wọ́ èèyàn àwọn míì wà ń bí tó pera pé òun jẹ́ ọ̀rẹ́ mi tí ò pè mí àwọn míì wà ń bí tó jẹ́ ọ̀rẹ́ mi tí wọn ò pè mí fún àwọn tó rẹ̀ jẹ́ pé ó fi táìmù ẹ̀ tó fi ṣe nǹkan tó sẹ́ndì ẹ̀ sí mi mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn òun ló hápùn tó rẹ̀ pé mo ń sọ gẹ́gẹ́ bí ẹnìkan wípé kó jọ àǹtí yẹn ẹ bá mi bẹ̀ fún mi ìyàwó níwáyìn ẹ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ fún mi wípé kó jọ kó má bínú ọmọdé ò lè mọ ẹ̀kọ́ jẹ kó má rà á lọ́wọ́ because mi ò mọ̀ mi ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ by intention wípé bóyá pé mo ṣe mo ló happen tí mo ń pè é pé kí ni bẹ́ẹ̀ but o delete kíní yẹn náà o dẹ̀ tún ṣe kíni o dẹ̀ ti kọ́ọ̀tù fóònù mi lẹ́ẹ̀mejì ẹ má bínú bí o bá jẹ́ wípé bó ṣe jẹ́ tó dẹ̀ jẹ́ pé o ṣe bẹ́ẹ̀ fún mi tó dẹ̀ jẹ́ pé èmi mo ṣẹ̀ but tó bá jẹ́ pé mi ò ṣẹ̀ tó jẹ́ pé o ṣe bẹ́ẹ̀ fún mi màá blọ́ọ̀kì ẹ̀ dànù mi ò béèrè nǹkan lọ́wọ́ anybody mi ò tọrọ lọ́wọ́ anybody àgùntàn òjèrè abẹ́ gàísì iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ but èmi mo ṣẹ̀ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. mo sọ̀rọ̀ kan lánàá wípé omi tuntun tún ti rú ẹja tuntun tún ti wọnú ẹ̀ ó ní nǹkan tó lè jẹ́ pé àgbédání ẹ má bínú ó ní nǹkan kan tí àgbédání ṣe rí ẹ̀yin tẹ́ ń tẹ̀ lọ́ọ̀fù tẹ́ gbogbo yìí ọjọ́ yìí máa dalẹ̀ ṣáàní ní agbára ọlọ́run
ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run. Now lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ jọ̀ọ́ ẹ provide nǹkan tó lè jẹ́ pé tó bá dọjọ́ ọ̀la òun ló máa fẹ̀yìntì. Mo fẹ́ ká ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí o. Ẹ ṣe nǹkan sílẹ̀ tó bá dọjọ́ ọ̀la ẹ máa fẹ̀yìntì báyìí. Àmọ́ tí ò bá ṣe é, mi ò ní nǹkan tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. Ó dáa jù wípé kó prepare your mind, your future, and then your evening. Alẹ́ ọ̀sán ẹ provide ẹ make sure pé kẹ́ ṣe nǹkan sílẹ̀ tó bá dọjọ́ ọ̀la ẹ fẹ̀yìntì báyìí. Tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, GoFundMe ni ó máa ṣe fún ẹ. Ikú ẹ ó máa pẹ́ ní mọ́ṣúárì. Ikú ẹ máa pẹ́ ní mọ́ṣúárì. Mi ò ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo lè dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ mi. Mo dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ mi àti ìyá Sẹ́fúrà. Mo dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ mi tó sẹ́ndì àdúrà sí mi. Ó sẹ́ndì àdúrà, ó sẹ́ndì ẹ̀ sí mi. Ìyá Sẹ́fúrà ẹ máa ṣeun o. Ìyá Sẹ́fúrà, thank you so much. Mo appreciate yín. Ó pẹ́ dàhó ẹ̀ wá do lórí tẹ́wùtù. Mi filẹ̀ mi gbòyìn dọ̀ jìjì sí àzán péjì wẹ́yìn sọ. But mi sọ message mi sọ sẹ́dọ̀ mi. Maman, merci maman. Merci papa. Merci pasteur. Jésus donna to enole et na donna mi. Mi na donu kon yi. Azaga gbega ma o na so black bajana mi. O donna no we mi na ndo we loglo. Mi ma yin ba pono. To a che ototon me. To a che ovito me. To a che gbogbo we to me. Nu kon yiyi. E na me popole poton. Avima te men pali, avima te men. Kulekpon ma te men lara, avima te men. Baba wale blanu na mi e. Susun dati na mi na avi cheni we. Oh kluno e, fili mi e. Oh baba Jesu e, fili mi e. Merci papa. Merci papa. Merci papa. Mi to wayina wenu gba Sátánì wan mi do wayina Jésù kigono toran gba wan ohanda ye ni dona onu pontole ohanda ye ni dona onu pontole saye me Sátánì go be awan bo de do mi leji saye me Sátánì go be awan bo de do mi leji agodonu nu pontole ho de bo gba Sátánì wan mi do wayina Jésù kigono toran gba wan. Merci papa. Merci. Merci and merci.